sókè, ká ẹsẹ̀ rẹ̀ kò. Jó ijó, Taido pẹ̀lú mi. Tatu Taido, Tatu Taido. Mo ṣẹ̀ṣẹ̀ dé Enugu báyìí ní olú ìlú ìpínlẹ̀ Enugu. Mo ń lọ rí ọ̀rẹ́ mi Ejike. Ọ̀rẹ́ mi Taido, káàbọ̀ sí ìpínlẹ̀ Enugu. Báwo ni ìrìn àjò ẹ? O ṣeun Ejike, ìrìn àjò mi dára gan ni. Mo ń fojú sọ́nà fún ìbẹ̀wò tó dára ní ìpínlẹ̀ Enugu. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ká tó jáde jẹ́ ká lọ jẹ oúnjẹ ọ̀sán. Ó dára, kí la fẹ́ jẹ lọ́sàn-án yìí? Ọbẹ̀ ọ̀há tí wọ́n sè dáadáa la máa fi jẹyán. Ọbẹ̀ ọ̀há? Mo ti gbọ́ nípa rẹ̀. Báwo ni wọ́n ṣe máa ń sè é? Ẹ̀fọ́ wá ni wọ́n fi máa ń sè é. Ó sì dára gan ni. Òórùn rẹ̀ fanimọ́ra púpọ̀. Ọbẹ̀ náà kún fún èròjà ìsebẹ̀ pẹ̀lú ẹja panla, edé, ẹja àrọ̀ gbígbẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹnu mi tiẹ̀ ti ń da tọ́ báyìí. Ejike, oúnjẹ náà dùn gan ni. Inú mi dùn pé o gbádùn rẹ̀. Ní báyìí, jẹ́ ká lọ wo bí àwọn àpèwáwò tó wà nílẹ̀ yìí. A máa ṣàbẹ̀wò sí gbọ̀ngàn táwọn àlejò ń dé sí, níbi tí adágún odò ńlá kan wà, ìṣàn omi àti ihò òkúta. Ibí yìí dára gan ni. Jẹ́ ká wọnú ihò òkúta yìí. Ṣé ó dá ẹ lójú pé o fẹ́ wọnú ẹ̀? Bẹ́ẹ̀ ni. Ihò òkúta náà tó kìlómítà 3 ní gígùn. Ṣé àyà ẹ ò já? Kìlómítà 3? Ó gùn gan ni o. Jẹ́ ká lọ. Kí nìyẹn? Mi ò mọ̀ o. Èèwò, ọ̀nà nìyí. A ti sọnù. Òkùnkùn ń ṣú, ojú mi ṣókùnkùn bíi ti àdán. Àtèmi náà. Ẹ ǹlẹ́ o, ẹ̀yin arákùnrin. Ta ló sọ fún yín pé àdán fọ́ lójú? Àdán ni mí, mo sì rí ẹ̀yin méjèèjì dáadáa. Ẹ̀yà àdán, níbo lo ti wá? Nínú ihò òkúta níbí ni mò ń gbé. Jọ̀wọ́ fi ọ̀nà tá máa gbà jáde hàn wá. Ẹ̀rù ń bà wá. A ní láti sá jáde kúrò níbí. Ẹ̀rù kí ló ń bà yín? À ń gbọ́ àwọn ariwo kan ni, ó jẹ́ ń já wa láyà púpọ̀. Èmi àti àwọn ọ̀rẹ́ mi la jọ ń pariwo. Ìwọ àtàwọn ọ̀rẹ́ ẹ? Bẹ́ẹ̀ ni, a máa ń pariwo gan-an níbí yìí. Kí ló dé táriwo yín fi wá pọ̀ báyìí? Nígbà tí ohun ariwo wa bá gbilẹ̀ dáadáa, ó máa ń ràn wá lọ́wọ́ láti mọ̀ pé kò séwu fún wa láti fò. Pàápàá jùlọ lálẹ́, gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé ẹran arìnrù ni wá. Arìnrù? Kí ni ìtumọ̀ ẹ̀? Ìtumọ̀ ẹ̀ ni pé a yára lóru ju ọ̀sán lọ. Ṣé ẹ kì í sùn ni? Ọ̀sán la máa ń sùn. Ẹ̀yin àdán máa ń fò bí ẹyẹ. Ẹyẹ náà ni wọ́n. A lè pè wọ́n lẹ́yẹ o. Ẹyẹ ni wọ́n sẹ̀. Ó dára, àdán, ṣé ẹyẹ lẹ̀yin náà? Rárá o, àwa kì í ṣe ẹyẹ, ṣùgbọ́n àwa àdán nìkan ni ẹranko tí kò ní ìyẹ́ tó sì ń fò. Wow. Ó dáa, kí ni ìyàtọ̀ láàrin ẹ̀yin àtẹyẹ? Àwa kì í yẹ́yin bí àwọn ẹyẹ, a kò sì ní ìyẹ́ bíi ti àwọn ẹyẹ. Kí ló dé tẹ́ fi máa ń doríkodò? Bá ṣe máa ń wà nìyẹn, tá bá ń sinmi tàbí tá bá ń sùn, tọ́ta bá ń bọ̀ a máa tètè rí, à á lè tètè fò sá lọ. Ìṣe yín wuni púpọ̀. A ní láti fi ihò òkúta yìí sílẹ̀ báyìí. Jọ̀ọ́ fọ̀nà ìta hàn wá. Ó dára, ẹ tẹ̀lé mi. Mo sì fọ̀nà ìta hàn yín o. Kí ni mò ń wò yìí? Kí lẹ̀yin èèyàn ń ṣe pẹ̀lú àdán? Ṣé ẹ mọ̀ pàdán léwu púpọ̀ ni? Májèlé àti èṣù ni wọ́n. Àdán ò dára, wọ́n burú púpọ̀. Àdán eléyìí dára ó sì lójú àánú. A sọnù sínú ihò òkúta, ó sì ràn wá lọ́wọ́ láti mú wa jáde. Báwo ni àdán ṣe ràn yín lọ́wọ́? Ẹranko afọ́jú mà ni. Rárá o, kò rí bẹ́ẹ̀. Àdán lè ríran, kódà nínú òkùnkùn. Bẹ́ẹ̀ ni, àwọn àdán kì í ṣe ẹranko ìjà rárá tá a bá tọ́jú àwọn. Ó ti yé mi. Ṣùgbọ́n àwọn àdán máa ń ṣe ìtànkálẹ̀ àrùn. Ẹ ṣọ́ra fáwọn àdán o. Òtítọ́ ni pé àwọn àdán kan máa ń ṣe àtànkálẹ̀ àrùn. Ìdí tí kò fi yẹ kí ẹ̀yin ènìyàn máa fi ọwọ́ yín kàn wá nìyẹn. Ẹ fi wá lọ́rùn sílẹ̀ kí ẹ̀yin náà lè nísinmi. Ó dìgbà. Ó dìgbà. Ó ṣeun bó ṣe fọ̀nà hàn wá. Ejike ọ̀rẹ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ rẹ gidigidi bó ṣe mú mi gbádùn ìrìn àjò ìbẹ̀wò mi sí ìpínlẹ̀ Enugu. Mo ti fẹ́ máa lọ báyìí. Kò tọ́pẹ́ Taido, jẹ́ kí n pẹ́ lẹ́sẹ̀ dé ibùdókọ̀ òfurufú. Ó dàbọ̀ Ejike. Ó dàbọ̀ Taido, jọ̀ọ́ má pẹ́ láti padà wá. Mo ti gbọ́, mi ò ní pẹ́ láti padà wá bẹ̀ ọ́ wò. Rẹ̀ sókè.